direct message to people from Southwest. They have been calling us Northerners all sort of failing names, that we are parasites, that we are useless, that they are going to teach us a lesson 2027, that even if Tinubu excelled to become the next president of Nigeria, that they are going to bring somebody from South, not the North. Maybe they have baby mentality. They don't know the North. They don't know our history. One state in northern Nigeria is equivalent to the whole of Southwest. My lecturer once told me something. My Calabar lecturer once told me something. He said, never ever in your life trust a Yoruba land. He said, if a Yoruba man shake your hand, he mean maybe or no. While in your heart, he mean yes. While in his heart, he mean no. He said, if a Yoruba man nod his head, he mean no. They are hypocrite in nature. He said, never ever trust a Yoruba man. Our northern brothers, they make a great mistake. Me personally, I do not vote for Tinubu because I already know the nature of Yoruba. They are hypocrites. They behave like chameleons. And once they hijack power, their true color will prevail. And we have seen what Tinubu is doing, what Tinubu is trying to do regarding the tax reforms. The governor of Bauchi, Bala Mohammed, has warned President Bola Tinubu that his reform policy is anti-northern Nigeria, that we are going to teach him a lesson. This is not oligarchy. You understand? If he insisted that he is arrogant, that he insisted that the tax reform must come to stay, we are going to teach him a lesson 2027. He's going to lose election. His state where he come from, Osun State and Lagos State, did not vote for him 2023 election. He did not win election in Osun and Lagos State. Did not voted for him. Me personally, I did not vote for him. And this fight did not voted for him. He only got 8.4 million. This fight, four people came from the north. He did not even get a massive vote. You understand? Let me assure you, people from Southwest, that we are going to teach you a lesson. This is your hypocrite nature. We are going to teach you a lesson. You are going to lose election. And once a Yoruba man lost election, a Yoruba man will never ever rule this country. Even thinking of becoming a vice. Let me tell you, we are going to teach this Yoruba, this direct message to Yoruba land. Once Tinubu lost election, no any Yoruba man will ever click to power again. This is a message to you because we have already identified your hypocrite nature. My father told me, he said, never, my Calabar lecturer told me, never ever trust a Yoruba man because they have hypocrite nature. They have what they say and what they mean are two different things. Never ever trust them. They are hypocrite people in nature. This is a direct message to you. I'm just warning you, Yoruba people, that calling us all sort of names, insulting us on Twitter, TikTok, and Facebook will not make you to become a president 2027. Tinubu is OTP, one-time president, period, inshallah. Mo kí ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi gbogbo ojúlówó ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé pé ẹ kú pọ̀pọ̀ ṣìṣẹ́ ọdún ayabo ìní jẹ́ ọjọ́ tó gbẹ̀yìn nínú ọdún 2024 ìní jẹ́ ọdún tó pín ọjọ́ tó pín tó jẹ́ òpin fún 2024 ayé yín ò ní dópin ẹ ó rí àánú gbà 2025 yóò jẹ́ ọdún àlàjá yóò jẹ́ ọdún ìkó ògo wa padà láṣẹ Olódùmarè ìrètí ń bẹ lójúlúwájú wa yìí 2025 Ọlọ́run yóò gbà lé wa lọ́wọ́ mo kí yín a kú múra ọdún
a ti wà láago mélòó lọ́dọ̀ wa ń bí báyìí aago 5 ti kọjá tó bá kù díẹ̀ sí àwọn máa múra àti kí happy new year bí ọdún 2025 ṣe máa jẹ́ happy new year nínú ayé Yorùbá ọwọ́ wa ló wà mí dẹ̀ gbàládùra pé ọdún náà yóò jẹ́ ọdún ayọ̀ ọdún tí inú wa ó máa fi dùn yóò jẹ́ ọdún ìdùnnú yóò jẹ́ ọdún àṣeyọrí bọ̀tọ̀wọ́ wa ló wà. Mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè àrólé Awólọ́wọ̀ àwọn bàbá tó ń làkàkà lójoojúmọ́ pé kí ìran Yorùbá ó bọ́ kò nínú ìgbèkùn. Mo kí yín mo forúkọ bàbá yẹ kí yín l'Amẹ́ríkà ní London ní Canada káàkiri gbogbo bí tí ọmọ Yorùbá tá a bára wa tí Nàìjíríà fi wá so òkò sí. Mo forúkọ májàsọ́lá kàkà kí Olódùmarè aníyè káyé ọmọjọmọ lọ olóore mẹ̀kúnnù ọ̀rẹ́ mẹ̀kúnnù bàbá mẹ̀kúnnù ẹ̀gbọ́n mẹ̀kúnnù àbúrò mẹ̀kúnnù mẹsáyà Yorùbá ẹni tọ́lọ́run ọba mìíràn to deliver the Yoruba out of the Fulanis in the hand of the Fulanis. Mo forúkọ àwọn náà kí yín olóyè ṣì Sunday ọmọdé yẹmọ Ìgbòho ṣá pé a kú pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún a kú múra ọdún tó bá ṣe bí díẹ̀ sí ń sì bí mo ṣe sọ a máa sọ pé happy new year 2025 ṣé ọdún yẹn máa jẹ́ ọdún tínú wa máa dùn lóòótọ́ àbí ń ta forírọ́ ní 2024 náà láti máa forírọ́ lọ ọmọ Yorùbá ẹja tú èrò wa pa ká tú èrò inú wa pa ká sọ ọpọlọ wa kalẹ̀ ká sọ làákàyè wa kalẹ̀ ká lè tú èrò wa pa kí 2025 lè jẹ́ ọdún ayọ̀ ọdún ìbùkún ọdún ìdápadà ògo ọdún ìfọ̀kànbalẹ̀ ọdún ìjẹgàba ọdún ìgbádùn fún tọmọdé tàgbà wa fún tọkùnrin tóbìnrin wa ọwọ́ wa ló wà tó bá jẹ́ pé we still believe in one Nigeria we are deceiving ourselves. Nigeria ò lè mú kí 2025 ó jẹ́ ọdún ayọ̀ fún wa. Nigeria kò lè mú 2025 ó jẹ́ ọdún ayọ̀ fún ìran Yorùbá. Èrè ìdí tá a fi lè tóru tá a fi gbẹ́dọ̀ tú èrò inú wa pa nìyẹn. Torí a gbé Nàìjíríà kalẹ̀ láti máa pa Yorùbá lẹ́kún ni. Ẹgbọ́n tó ọmọ yẹn wí ò ló tún jẹ́ kí n repeat ẹ̀ láti play ẹ̀. Nigeria is a 64 years this year. October 1, Nigeria is a 64 years. Tó ti gba independent wọn. Àbí bẹ́ẹ̀ kọ́. Out of 64 years here, the Fulani Hausa ruled this country 40 years out of it. 40 good years. Ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré. Bàbá mi Síkírù Àlàní true heart you're welcome Akimu Olúwadámiláre ẹ̀ẹ́dá Ọlọ́run ọmọ dá yín láre ní ara òní ní. When the Yoruba and others rule for 24 years. Wọ́n sì ń sọ pé tí Yorùbá bá ti ajá kí power gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ́ tójú wa ń rí ẹjọ́ owó kọ́ ẹjọ́ àwọn olórí wa àwọn tó pera wọn ní leader ní ilẹ̀ Yorùbá àwọn tó pera wọn lọ́ba ní ilẹ̀ Yorùbá àwọn tó pera wọn ní àgbààgbà ilẹ̀ Yorùbá ní Yorùbá fi sọ wípé tá a bá ti pẹ́ lórí mi èsìkéṣì a máa bá àyàn bẹ́ẹ̀ ló mú kí òwe kí gbẹ̀gìrì wọn kí ọ̀fun ó tọ̀ sí gbẹ̀gìrì. Nigeria will never give us happy years. Ọ̀títà bá tèrò ara wa pa. Nigeria will never give us happy years. Ọ̀títà bá tèrò ara wa pa. Ọ̀títà bá dìde tí a realize pé lóòótọ́ àti lódodo we are not one. Nàìjíríà á gbé kalẹ̀ láti pẹ́ ìran Yorùbá lójú
a gbé kalẹ̀ láti gba ẹ̀tọ́ wa lọ́wọ́ wa, a gbé kalẹ̀ láti máa pa àwọn ọmọ ológo Yorùbá. Under the government of Baba Bola Ahmed Tinubu, over 16,000 Yorubas náà ti pa Fúlàní ni o, kì í ṣe kú Ọlọ́run o, not by accident o, not by accident. Bàbá mi Ayọ̀míkù Dáníjù, not by accident. Pípa to the Fulani, kidnapping. Now we are still jubilate. Afẹ́ wọnú ọdún 2025. Ìpinnu wo la fẹ́ ṣe ní 2025 that we make 2025 a happy years for the Yorubas. Ìpinnu wo? Ẹja kúrò nínú ìpinnu wípé ẹ wo ẹja káyé mi bá ti dára, Nàìjíríà ò dá káyé ti tèmi ó ṣá ti dára. Òun ló mú wa débi tí a wà yìí. I see one of our brothers, Dele Barotimi, on Sukupe, you these people, you are the one that not allow Nigeria to happen to me. Bàbá mi, ó yìí máa happen. Torí àwọn tó ń bá yín fa òtí wọn àti padà. Ó sì máa happen. The only way that will not allow Nigeria to happen to us is to use that energy you have for the Yoruba race. If you did not want that Nigeria to happen to you, use your energy that you have. Let us divide this country. Gbàyẹ ni Yorùbá máa sọ wípé ọdún èyí ó mọ̀ tún dùn ju ọdún tó kọjá lọ 2025 tá a wọ̀ yìí, wow, excellent. Ṣùgbọ́n tá a bá yí wà ní Nàìjíríà, we are deceiving ourselves. We are what? Deceiving ourselves. Torí pé a gbé Nàìjíríà kalẹ̀ fún ìṣubú Yorùbá ni, they want to deal with us because wọ́n ní nǹkan kan tó fẹ́ gbà lọ́wọ́ wa. Tó dẹ̀ ń gbà á. Bàbá Bọ́lá Ahmed Tinubu, èmi ló kàn, all the èmi ló kàn group. What is your achievement in 2024 for the Yoruba race? Torí ẹ gbọ́, àbùkù tọ́mọ yẹn ń kàn tó fi ń kan Yorùbá, ẹ̀yin kọ́ ló fi ń kàn o. Ìkọ́ Yorùbá chameleon, hypocrite. The achievement that Yorùbá ta lè tọ́ka sí. Àwọn Fúlàní lè tọ́ka sí nígbà Buhari wà ń bẹ̀. Pé ó bá wọn reduce the population Yorùbá. Kill almost 39,000 out of them because they want to take over our land. They want to take over the Yoruba land. Killing 29,000 the Yorubas under your government, sir. Baba Bola Ahmed Tinubu, 15,000 Yorubas. Ní Fúlàní ti pa again. What is the achievement? Ṣé a lè pè é ní achievement ṣá? Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá kí lẹ tún wá? Wọ́n ti sọ fún yín wípé ẹ lè di president orílẹ̀-èdè mọ́. You are saying they are like at the top. Bọ́n ṣe sọ fún Igbo nìyẹn. I met one man today. It was one time a general brigadier in Nigeria army. Ní ìgbà 1966 civil war. Bàbá yẹn jẹ́ kan nínú àwọn tó wà ní front war. Pé ńgbà táwọn Igbo àwọn Igbo tán jagun yẹn tó rí pé Igbo fẹ́ lọ. Igbo ń ṣe nǹkan báyìí. Pé òun wà nínú meeting yẹn níbi tó ti decide pé they will never allow the Igbo to become a president of this, or they will never allow the Igbo to become a leader in Yoruba land, in Nigeria. Sir, after Nnamdi Azikiwe, a ceremonial president, who and Aguiyi-Ironsi, lẹ́yìn Aguiyi-Ironsi, who ta ló tún kù? Ẹni tó súnmọ́ tó close mọ́ láàrin wọn ní Alẹ́sẹ̀ Kwẹ́mẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́, ó yá àwọn wo ló kù? If the Fulanis
tán bá sọ̀rọ̀ wọ́n á dúró tí wọ́n á dẹ̀ múṣẹ torí pé the country belong to them. Eléyìí tí bẹ̀ yẹ sọ bàbá kan sọ ní pé òun nìkan ló sọ̀rọ̀ wo gbogbo tó sọ̀rọ̀ yẹn he did not say it behalf of himself, he say it behalf of all the Fulanis. Nta ní káwọn àwọn àgbààgbà títí wa ó sọ kán ṣe nìyẹn that they refuse to do it. Ara wọn làwọn ń jà fún, ara wọn làwọn ń kó owó fún, ara wọn làwọn ń wọ ipò fún tó bá ti lè rí ipò tó rí owó kọ́kọ́ mọ́ àtìyàwó ó di àwọn gan mọ̀ pé ilẹ̀ Yorùbá ò ṣeé gbé mọ́ nítorí ogun tí Fúlàní gbé ti ilẹ̀ Yorùbá tó bá ti lè rí owó yẹn tán gíràpù ẹ̀ píà wọn kọ́ mọ́ àtìyàwó sí Amẹ́ríkà wọn náà bèbè airport náà ti máa rìn káàkiri pé tó bá dé gbáwù kan tètè lè bọ́nú airport kan bẹ́ dànù. That young Fulani man, it show that it is a real Fulani man. Ó fight fún ìran Fulani. Ẹ gbọ́ ni ó ní tax reform politics Tinubu, ó ní anti-north politics ni. Ìyẹn ni pé ohun tí ò bá ti ní fífọ́ àwọn, ohun tí ò bá ti ní tí àwọn lọ́rùn, bó tiẹ̀ ń dógun ja ìran tó kù, bó ń dógun ja Yorùbá, dógun ja Ìgbò kò kàn àwọn. Ṣùgbọ́n tó bá láti favour wọn. But anything tí ò bá ti favour wọn tó favour others, they will not allow it to work. Kí lẹ wá ń dúró dè? Fídíò kan náà wà that Hausa man, Dr. Dagolo ní àbí kí ló ń jẹ́. He said something. When Tinubu is going to France, he did not hand over to the vice president. Anything that will not favor them, they don't want to hear it. But wọ́n ti gbàgbé. When the Buhari traveled to London, that he did not hand over the power to the Ọ̀ṣínbàjò, they did not see anything. Yorùbá, ẹja ti rò ara wa pa. Ẹja ti rò ara wa pa. The majority of in Yoruba land, kò sí ìlú náà, ẹnu tèmi gbà. There's not in any state in Yoruba land, any town, any community tí àwọn Fúlàní ò ti ní leaders táwọn ọba wa dẹ̀ ti endorse wọn. Wọ́n wá ń pè wọ́n ní sẹ́yìn, oh my God. Wọ́n wá ń pè wọ́n ní sẹ́ríkì mọ́. Kí ẹ̀yin ọmọ Yorùbá má bàa ṣe kíni, kẹ́ bá bá fúnra. They give them another title in Yoruba land. And we are parivos. 2025 will be a year of happiness. Tí àwọn Fúlàní ti gẹ̀gùn lẹ́dẹ̀ wá. Ẹjá ti rò ara wa pa. Tí àwọn leaders wa ò bá lè sọ̀rọ̀. What about us? Àwa tá jẹ́ youth. Àwa tá jẹ́ abiyamọ tòótọ́. That Fulani man tó sọ̀rọ̀. Ẹ rí wípé ó sọ wípé àwọn North they will teach the Yoruba lesson. They will teach the Yoruba lesson. Ìyẹn ni pé ohun gbogbo tí àwọn expect lọ́dọ̀ Bọ́lá Ahmed Tinubu tó ń ṣe kò lè favour àwọn. Tinubu gbé state police dọ́dọ̀ wọn. They reject it. Ńgbà tán mọ̀ pé tán bá gbé police tán máa approve state police yẹn. Gbogbo bọ́n ṣe ń pa wá tí wọ́n kó tí àwọn ọlọ́pàá tó jẹ́ ọmọ títí wọn, àwọn ọlọ́pàá tó jẹ́ ọmọ títí wọn. Màá wá fídíò yẹn síta. One of the policemen ló dìídì kọ́ mi pé bàbá àwọn pépè máa pa wá tán. Pé tán bá ti ń lọ sí operation tán pàdé bí àwọn kidnapper wà níbẹ̀ tán pàdé wọn bẹ̀. Every group mi mọ òyìnbó tó máa ń lò nínú ministry. Group tó bá ti pín jáde pé jáde lọ. Fúlàní ló máa jẹ́ ìdí wọn pé tó bá ti lè grab ẹ̀yọ kan nínú wọn tó mú wọn wá ọ̀gá wọn yẹn ló máa gbé wọn sínú mọ́tò àwa ní káwọn tó kù máa lọ pé n ta máa rí mọ́ nìyẹn. They are fighting for the ohun tó máa mú kí àwọn North continue to dominate, to have power, to have energy over all that regions. But àwọn tó jẹ́ titi wa, somebody like Dele Fatorotimi, that is supposed to use all the energy that they have to fight for the Yoruba race, a fight for Nigeria. When àwọn tó ń jèrè Nigeria did not fight for the Nigeria, they are fighting for the North, for the Fulani, Hausa Fulani. Yorùbá jẹ́ tèrò ara wa pa. Tó bá dẹ̀ jẹ́ orin náà ni,
ọmọ olórin Yorùbá náà ni màmá rí tá bá sọ pé Nàìjíríà èkìní tá máa kọrin pé we are one. You will never see the Hausa Fulani tó ń kọrin kó máa defend in Nigeria. Hausa àwọn yẹn náà máa defend. It is because the country belong to them. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, what is your achievement as a leader in Yoruba land in 2024 that Yorùbá kan ta lè fi pàtẹ́wọ́ fún yín ẹ ṣé ẹnu oko ikú tẹ̀ ń kó wa lọ yìí náà ni? Ṣé ikú tí ń bọ́ máa ń rìn tọ́mọ òfúnra yìí náà ni? Ṣé ikú tí ń pa Yorùbá tẹ̀yìn jubilate tẹ̀yìn yọ̀ tẹ̀yìn lọ party? And you want us to continue it in 2025? Kì í ṣẹjọ́ àwọn leaders yìí o. Ìbùkún ni fẹ́ni tó fi wọ̀ sí lọ́ọ̀yàn. Ègbé ni fẹ́ni tó gbà. Ní Yorùbá fi sọ pé gbàgọ̀jẹ̀ mi ò gbàgọ̀jẹ̀. Ẹnu ẹni lẹni fi ń kọ mẹ́jẹ. If our leaders tán máa ń ta ayé wa fáwọn Fúlàní to make money, we supposed to be able to reject them. Say no, don't waste our life anymore. We supposed to be able to say it categorically, sir, as a leader in Yoruba land, a political leader, a governor, a senator, a rep, what is your achievement in 2024 that can make the Yoruba believe in Nigeria? There's nothing. Baba wa Bola Ahmed gan lẹ́nu ọdún wẹ́rẹ́wẹ́rẹ́ tó ti lò, they cannot show anything. They know. Ngbà tẹ́ ní Baba Bola Ahmed bá ìjọba tó ti bàjẹ́ lẹ̀, ìjọba Baba Bola Ahmed was a part of the Buhari government who introduced Buhari to the Yorubas. It isn't Bola Ahmed Tinubu. That is why we are saying that this is opportunity for the Yoruba leaders to condemn the activities of the Fulani in Yoruba land and say we are ready to go. Enough is enough. But torí ìjẹkújẹ tán jẹ àtọba àti joyè níbo lẹ kó Yorùbá dé, níbo lẹ ń kó wa rè ní 2035. Ṣé oko ìparun náà ni? Because everybody ó ti wà clear náà lójú ọmọ Yorùbá pé Nàìjíríà oko ìparun ni ló jẹ́ fún ìran Yorùbá. Oko ìparun ni. 366 days make a year in Nigeria. Yoruba can never say this is our achievement in 2024. We know how much billion our state government kọ̀ọ̀kan gbà. It is because the foundation of Nigeria is a corruption, looters, kidnapper, armed robber. Bàbá mi Ṣakiru Azeez yóò dára fún yín, ojú òní tì yín. Bàbá mi Kenny Olúwọlé Johnson. Ẹ jẹ́ ká jẹ́ tèrò ara wa pa. If you are a Yoruba man, mo ti ń sọ tipẹ́tipẹ́, either you are a billionaire, either you are a senator. Lọ́jọ́ kan senator yẹn, ipò senator yẹn máa fi ẹlẹ̀ tó bá lò fẹ́ fi ilẹ̀. Lọ́jọ́ kan ipò rep yẹn máa fi ẹlẹ̀ tó bá lò fẹ́ fi ilẹ̀. Ẹrú Fúlàní ni gbogbo wa tá bá ṣì wà nínú Nàìjíríà. Ẹrú Fúlàní, bàbá mi Sunday Ayọ̀nìdé, you are welcome sir. Tó bá ṣì wà nínú Nàìjíríà, if Yoruba still under Nigeria, ẹrú Fúlàní ni wá. If you call yourself a billionaire, ẹrú Fúlàní ni wá. That is why ní àfi lè show pé this is our achievement. Ọmọ Yorùbá kàn rìn rẹ́gbẹ́rẹ́gbẹ́ kiri, everybody kàn rìn rẹ́gbẹ́rẹ́gbẹ́ kiri. Wọ́n wá introduce system tọ́rọ̀ ò bá kọ́bọ̀ lọ́wọ́ anybody. They introduce nákàtàkì mi ò tó wọlé kán lè máa rí ayé wa fi gbá bọ́ọ̀lù, kán lè máa rí ayé wa fi gbá snooker tán fi gíìtì káàkiri, kán lè máa rí ayé wa fi gbá table tennis. Mo gbà sí ẹ, ó gbà sí mi. Pé níjọ́ tí ẹlẹ́ṣẹ̀ bá ti dé, ẹ̀ṣẹ̀ yẹn ṣàkówó síta.
òun ló mú ayé Yorùbá wà lójú kan torí pé a wà ní wrong hand. Bí ọdún 2025 ṣe máa rí nínú ayé Yorùbá, ọwọ́ Yorùbá ló wà. We must think big ní 2025 ká tún ìpinnu wa ṣe. We must reject oko ẹrú tí Nàìjíríà kó wa lọ, from oko ẹrú to oko ìparun, that make them easy to kill the Yorùbá. Wọ́n á dẹ̀ pa Yorùbá ní ìrọ̀rùn tí ò dẹ̀ ní sí kankan tó máa ṣẹlẹ̀. Ẹ kàn gbọ́ pé wọ́n kidnap àwọn kan bí báyìí, wọ́n kidnap àwọn èèyàn márùn-ún, wọ́n ti kó wọn wọgbó, wọ́n ti pa mẹ́ta nínú wọn. At the end of the day, nothing will happen. Lẹ́nu ọjọ́ mẹ́ta là ń gbọ́ bọ́n ṣe pa Bàbá Bọ́lá Ìgè. Nothing will happen to today, 2001. Funsho Williams, nothing happen. Can we continue like this? Bí ọdún 2025 ṣe máa rí, it is me and you. Ohun gbogbo lọ́lọ́run ọba mi ti ṣe pé o. Ohun gbogbo lọ́lọ́run ọba mi ti ṣe pé. Ohun gbogbo lọ́lọ́run ọba mi ti ṣe pé. Àwọn ní ká lọ sí ṣọ́ọ̀ṣì lẹ́ni tó bá kù bí 30 minutes or 10 minutes ká máa ṣèpinnu, ká máa béèrè. Àwọn tí ò lọ síbi kankan tán wà nílé, they are fine. Mi ò ní kò dáa o. But bí ayé wa ṣe máa rí, ó ti wà lọ́wọ́ wa. Bí ìran Yorùbá bá ṣe fẹ́ kí 2025 ó rí fún wa, tó bá jẹ́ pé lóòótọ́ la fẹ́ bọ́ kò nínú ìdè, tó bá jẹ́ pé lóòótọ́ ni ìran Yorùbá ò fẹ́ jìyà mọ́, tó bá jẹ́ pé lóòótọ́ la fẹ́ kò lóko ẹrú, tó bá jẹ́ pé lóòótọ́ la fẹ́ kí ogun náà kan tán kí mi ò tó wọlé kó dópin nínú ayé wa, ọwọ́ wa ló wà. We must say no to Nigeria. Bola Ahmed know about politics. He know the system. Don't let me call system. He know the game. But àwọn tó mọ̀ jùlọ ló ń bàtà. They will never. Mo sọ fẹ́ yẹn kan nígbà ọ̀rẹ́ mi àti di ọ̀rẹ́ padà ń sìn. It cause problem between me and him. Tó bá wọṣọ, tó bá fẹ́ rán fìlà agbégólógó Bola Ahmed tí ní. Tó bá rán agbádágólógó àwa ló kàn. But now yóò ti mọ̀ pé Gàrí don pass, water don pass Gàrí. Pé Nàìjíríà, òun gan sọ fún mi ní òun ṣe mọ̀ pé Nàìjíríà ò lè tò mọ́. Ṣé àwa ò fẹ́ káyé wa ó tò ní nígbà tó Ọlọ́run ti ṣe ohun tó dára fún wa? Mo ti sọ ní bíbà dáadáa. Ọmọ tó ní bíbà yìí, ẹ wo orí àpáta ni. Ẹ̀gẹ́ ló gbé síbẹ̀ yẹ. Orí àpáta. Ó ti léye tó ti pa lórí ẹ̀gẹ́ yìí lọ́dún yìí. Orí àpáta ni gbogbo bí tẹ́ ń wo àpáta ni. Ṣé ń wo? Àpáta ni, òkè ni, àpáta ni. Tí Ọlọ́run dé ẹ̀ mú ẹ̀gẹ́ survive. Ṣé ẹ̀ ń rí ẹ̀gẹ́ yẹn bó ṣe rí pòkìtìpòkìtì? Lórí àpáta. Without fertilizer. Ọlọ́run kọ́ ló ń fìyà jẹ wá, àwa la ń fìyà jẹra wa. Because we refuse to do the right thing. A wà nínú oko nínú ìgbèkùn. A tẹ̀ wà nínú ìgbèkùn yẹn, a fi ń ṣayọ̀. Don't let us blame the Fulani anymore. Pé àwọn Fulani ló fìyà jẹ wá. No, it is our leaders, the Yoruba leaders, the Yoruba Obas. The Afẹ́nifẹ́res tán ṣojú tí wọn ò ṣẹ̀yìn. Tán lójijì tán tọ̀nà ara wọn tó Afẹ́nifẹ́ bí. Àwọn ni o. Tí Fulani bá lè jáde, ó ti tó bí Fulani bí 3 4 báyìí tí mo rí tó jáde tán àtàkì Tinubu o. Pé no, àwọn kan jáde síta pé tax reform yẹn no. Àwọn kan jáde síta pé nothing like a regional government. Àwọn kan jáde síta pé state police no. Táwọn yẹn bá lè jáde táwọn máa fáyà ẹja bíra wa léèrè. During the Buhari regime, àwọn leaders Yorùbá mélòó ló jáde síta tán go against ẹ, tán sọ pé no n tó ṣe yìí kò dáa fún ilẹ̀ Yorùbá. Sister, this politics you are practice in Nigeria, it is not all go well with Yorùbás. Wọ́n ti gba brand every local wọn lè sọ̀rọ̀. Name méjì nínú wọn tó bá jáde síta. The only thing tán pariwo ní regional government. No, restructuring. Lẹ́nu ara wọn ládẹ̀ tó gbọ́ pé restructuring yẹn ìjẹun àgbà wọn ni. Wọ́n fi gbowó lọ́wọ́ Buhari, lọ́wọ́ Babangida nígbà Babangida wà ńbẹ̀. Wọ́n fi gbowó lọ́wọ́ Abdulsalam.
regional restructuring yẹn wọ́n fi gbowó gan lọ́wọ́ Ọbásanjọ́. ní ìkúkú bá wọn gbà lára àwọn tó jọ ń gbà náà ló sọ bẹ́ẹ̀ pé ìjẹun àgbà ni tó bá ti ń gbọ́ regional government state police pé those people these people the owner of Nigeria they will never allow it to happen. Why are we wasting our time when they know that they will never allow it to happen? Why are we wasting our time? Lèmi fi ń pe those people that we call ourselves ọmọ ìyá ọmọlúàbí ọmọ kóòtù òjire that you are still believing in one Nigeria. Bígbà tẹ́nìyàn máa fi ayé ẹ̀ ráre ni o. Bígbà tẹ́nìyàn máa toroko ikúnlẹ̀ tó lọ ń gbin ẹ̀pà sí àṣedànù ni ó ṣe torí bó bá ṣe gbin ẹ̀pà tán ní kún ọ̀bọ̀ ọbẹ̀ ni ọmọ jẹ́ǹtẹ̀ yìí ọmọ yọtọ̀ mi àṣedànù ni bí ẹni tá a fún lóko ìdí ọ̀pẹ rónì àṣedànù ni. If you are a Yorubas, you are still believing one Nigeria. Wallahi, wallahi, wallahi talahi, summa billahi, ila sila wa. Ṣé mo pè dáadáa? Àṣedànù ni. Mo fọlọ́run búra. Mo fọlọ́run búra àṣedànù ni. Àṣedànù ni. You are àjọ máa náwó òṣèlú yìí ni. Let me ask you 20,000 tán fún yín 50,000 okay let me call you 500,000 tán fún yín for good 4 years ṣé ó pọ̀ṣù kan lọ́wọ́ yín àṣedànù ní nígbà tèmi àti ẹ tí Ọlọ́run ti dogun tèmi àti ẹ máa jẹ fún wa wọ́n take over agriculture mọ́ wa lọ́wọ́ Minister of Agriculture Fulani ni kẹrẹkẹrẹ Minister of Education he became a Fulani. Wọ́n wá rí i pé bá ti ń pa àwọn ará bíbẹ̀ yìí tó ọkàn wọn mọ̀ balẹ̀ wọ́n wá ní kó ẹ jẹ́ ká lọ take over oko wọn yẹ tí wọ́n bá róko lọ all our leaders wọ́n dẹ̀ ń wò wá ràn tó bá máa jáde síta àwọn ọmọ Yorùbá ọ̀lẹ ni wọ́n fẹ́ ṣiṣẹ́ oko wọ́n fẹ́ ṣiṣẹ́ oko àìṣe àwọn gan ṣé wọ́n mọ̀ pé ikú ti ń bẹ lóko they know kán lè máa rí wa tún jẹ bí iṣu ni kì í ṣẹjọ́ wọn o kì í ṣẹjọ́ Fúlàní o it is the fault it is from our leaders our kábíyèsí àwọn ọba wa mo ní ṣe mọ̀ pé Fúlàní kan sọ ó ní kò sí ìlú tán dé kò sí ìlú tó máa tẹ̀dó sí tí wọ́n ní kọ́kọ́ lọ bá ọba wọn á dẹ̀ fún ọba lówó kan tó máa tẹ̀dó bẹ̀ wọ́n á dẹ̀ parọ́ tí àwa dẹ̀ rí tá dẹ̀ confam. Ṣé Yorùbá lè ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn? The answer is no. So ìpinnu yẹn ogun tó ń já Yorùbá ló fogun jara wọn. Ọ̀nà tá a ní fi fogun jara wa ni wípé we must say no to Nigeria number one. All these fake politicians, the armed robber politicians, the kidnapper politicians, we must say no to them too in Yoruba land. Any politician that still believe in one Nigeria, ẹ ti mọ̀ pé oko lè ló ń ro, ó fẹ́ kidnap ògo wa ni, ó fẹ́ kidnap ọjọ́ ayé ọjọ́ ọ̀la wa ni kó lọ tà fún Fúlàní kó fi gbowó. Wọ́n mà ó ní ẹ̀yin ọmọ mi ẹ̀ ń pariwo pé Fúlàní pọ̀ ní Nàìjíríà mi, Fúlàní pọ̀ ní Nàìjíríà Navy, Fúlàní pọ̀ ní Nàìjíríà Police Authority àbí báwọn lè ṣe pè wọ́n. Bàbá yìí ṣe dárúkọ all the force. Only the fault it is from our leaders. Mo wá ní àwọn ará bíbá ẹ̀ pọ̀ jù wá lọ ń bẹ̀ lóòótọ́ onílòótọ́ ni. Only let me use your state as a sample. Ní Èkìtì o, àmì fẹ́ recruit. Wọ́n wá fún Èkìtì ní 200. Mo kọ̀ pé bẹ́ẹ̀ ni o. Wọ́n fún Ọ̀yọ́ 200. Lagos State 200. Ogun State 200. Ọ̀ṣun State 200.
Ondo State 200, Kwara State 200, tó fi dé Kogi 200. Ó ní kí nínú state mẹ́jẹ̀jọ yẹ kí n wá káǹtì 200 yẹ èlò ló máa jẹ́. Ó ní gbàrà tí kíní ẹ bá ti jáde síta, àwọn tó wà ní ìṣàjẹ̀ tó jọmọ state yẹ tó jọmọ Yorùbá wọ́n wá bẹ̀rẹ̀ sí ń tà fáwọn Fúlàní, àwọn yá dẹ̀ máa rà lọ́wọ́ wọn, because they know that that is why bàbá yẹn ní that is why they call themselves a born to rule. Ẹni bá fẹ́ rúlù gbẹ́dọ̀ ní agbára lọ́wọ́, either kò ní ọpọlọ jù bẹ́ẹ̀ lọ, kò wà intelligent jù bẹ́ẹ̀ lọ, kò mọ ètò jù bẹ́ẹ̀ lọ. Tí agbára ò bá sí ní ọwọ́ ẹ, gbàgbé ẹ̀, ọ̀tọ̀ lọ́rọ̀ ọ̀tọ̀ lágbára. Ẹni tó bá kí ló dé tí amúrọ̀bà máa wálé èèyàn tó lọ big man, amúrọ̀bà máa wálé agbébọn sí lágbárí, big man dẹ̀ máa di ọ̀dẹ̀, á di ojo níbi tó jókòó sí, níbi tí yẹ ti á dẹ̀ máa tọ̀ sára ń bẹ̀. Amúrọ̀bà tó máa fi ṣe pé ọ̀gá ẹ̀ ti ń tọ̀ sára, please don't kill me, don't kill me, don't kill me. It is because he did not have power. The Fulani, they did not joke with power. Only 200 the state kọ̀ọ̀kan yẹn, àwọn leader wa á ta títí tó fi máa kú bí 2020. Wọ́n tà fáwọn Fúlàní yẹn á kú bí 20. Ẹlòmíì tó bá rí pé ojú fi hàn ó lè jẹ́ 50. Nínú 200 yẹn wọ́n á ta 150. Wọ́n á kó 50 wálé. Nínú 50 yẹn tán kó wálé yẹn, ibẹ̀ ni gómìnà ti máa ní candidate títí ẹ̀. Nínú ẹ̀ gómìnà lè sọ pé 10 ti tó ń bẹ̀, kí deputy gómìnà mú 5 náà. Àwọn sẹ́nitọ̀ kọ̀ọ̀kan náà ní state yẹn, sẹ́nitọ̀ mẹ́tẹ̀ẹ̀ta bí rep 6 ló wà ń bẹ̀, bó ṣe máa kí mọ́ra wọn lọ́wọ́ nìyẹn. Lọ́wọ́ ọmọ ní ọwọ́ tálákà àwa mòfo. Àwọn ọmọ wa tó bá lọ ṣe ẹ̀sáàmù wọn tó bá pààsì jù bẹ́ẹ̀ lọ, kán mú gbogbo ẹ̀, kán sọ gbogbo ẹ̀. Tó bá máa tó next year, ẹ̀ẹ́rí fọ́ọ̀mù wọn níbi tó ti fi ń ta àkàrà lẹ́bàá títì. Wọ́n á ti ta àwọn leader, that bad leader that we have. Bàbá yẹn ni wọ́n á ti ta. Wọ́n á ti ta fáwọn north. Only that is why you see them. Tí àwọn Fúlàní yẹn fi ń pọ̀ ní ilẹ̀ Yorùbá. Mo wá ní sà, àwọn kan wá ṣe kò bí ayé àìná làṣírí wọn tù. Fúlàní tí ò lè sọ Yorùbá tó gbé sàbíkẹ́ẹ̀tì Ìkòròdú local government, Kòṣọ̀fẹ́ local government, Òṣòdì local government. Bàbá yẹn ní tá a bá túṣu désàlẹ̀ kòkò, ọwọ́ àwọn àgbààgbà Yorùbá ajẹgúdújẹrá wà ń bẹ̀. That they call themselves a politician. Àwọn làwa ń tẹ̀lé lẹ́yìn. Wọ́n fàyè wa ń gba game. Wọ́n á máa sọ fún mi pé politics is a game. Wọ́n fàyè wa gba game. Lèmi fi sọ wípé Nàìjíríà oko ìparun ló jẹ́ fún ìran Yorùbá. Pé bí 2025 ṣe máa rí, tó bá jẹ́ pé lóòótọ́ la fẹ́ kí ọdún yẹ kó jẹ́ ọdún ayọ̀ fún ìran Yorùbá, tí a ní máa gbọ́ ìròyìn ìbànújẹ́, we must say no to Nigeria. Ká gbéra láti tú orísun wa ṣe. Orísun tó ń sàn fún wàrà àti fún oyin tá a bá ń dọ̀. Orísun tó fún wa ní free education. Orísun tó mú kí tálákà ò rí ayé gbé. And those people who are called leaders today, they don't want tálákà to rí ayé gbé. And we must rí ayé gbé. Torí Ọlọ́run ò dálé ayé fún àwọn nìkan. Ni mo fi sọ pé wọ́n sá pamọ́ sínú ayé wa, wọ́n wá ń fi ayé wa ń tú ayé títí wọ́n ṣe. Wọ́n wá ń fa ayé títí wọ́n ń ba ayé títí wa jẹ́ káyé títí wọn ó lè máa ní àtúnṣe lọ. We must, that logic at get here, we must say no to it. We must say no to it. 2025 gbẹ́dọ̀ jẹ́ ọdún ayọ̀ fún wa. Ó gbẹ́dọ̀ jẹ́ ọdún ìdùnnú, ọdún ìròyìn ayọ̀, ọdún àkópọ̀ ohun rere. And if we want it to be like that, we must say no to all these bad politician leaders and those who call themselves Afẹ́nifẹ́re tó jẹ́ pé Afẹ́nifẹ́bi ni wọ́n. We must say no to Nigeria. Torí Nigeria ò ní nǹkan rere ní ìpamọ́ fún ìran Yorùbá. I can say it. Àwa tá à ń sọ pé Tinubu will fix Nigeria. Fisi kọ́.
tó bá tún dọdún again bàbá Jàgàbá á tún fi jíìpù tuntun á tún fi bribe wọn furniture allowance á tún fi bribe wọn àwọn á máa gbà pé ìwọ they will never allow him to succeed in any angle. Why are we deceiving ourselves? Why are you still believe in Nigeria that you know that Nigeria did not work for you? Why? Why? The Yorubas, the Mekono, the Talakas. Why are you still believe in Nigeria? The system, the country that did not work for you. Mo bá bàbá kan pàdé 65 years. Ó ní láti ọjọ́ tó ti bí òun ò jèrè Nàìjíríà rí. Mo ní sàìmí náà ò jèrè Nàìjíríà rí. Nígbà tí free education tá à ń gbádùn ẹ̀ lọ lọ́wọ́ Nàìjíríà, mo ti sọ nínú ọ̀rọ̀ tí abiyamọ bá bíbọn. Ẹ̀ka ẹ̀kú ewu ọmọ o, ẹ̀kú ewu ọmọ tẹ́ bá ti gbọ́ ọmọ yẹn nínú kínní láti hospital náà ti wọ́n á máa gbẹ́nu ọmọ yẹn lọ síbi ọyàn ní. Táwọn máa ní kí ìyá ìmọ̀dá máa fò sí lẹ́nu. Wọ́n á máa gbá ẹnu ẹ̀ kó lè máa fà díẹ̀díẹ̀. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọn á máa kọ́ ó yá ṣé ẹ ti fún lọ́rùn dókítà mi máa wá á gbé ọmọ yẹn á gbé síbi ọyàn yẹn wọ́n wá dọ́gbọ́n ńlá ẹnu ẹ̀ wọ́n á gbé ọyàn yẹn sí lẹ́nu. Adara máa mú díẹ̀ ìyá mi kíkẹ́ you're welcome bàbá mi Sunday Ọlábíyí Àgòrò. Adara máa mú ọmú yẹn díẹ̀ ṣe rí nígbà tí ọmọ yẹn bá rí wípé ókè adùnrè ọmọ mi à máa mú ọmọ wọn ní ọmọ ìyá ìjọ yẹn mo ní mo lọ́mọ kan ìyá ẹ̀ fẹ́ gbọmú lọ́mọ ẹ̀ after 2 years ìyá ẹ̀ lọ wá ewúro wọ́n ń fi ewúro gborí ọyàn tọmọ ẹ bá ti débẹ̀ àkọ́kọ́ tó bá ti kẹnu sọ́yìn ìyá kọ́kọ́ bẹnu jẹ́ nígbà tó bá rí pé ewúro ni kò ní gbẹ́nu kúrò mbẹ̀ tó bá fà á tó bá rí pé ewúro yẹn ti kó lẹ́nu tán àwọn máa gbọ́ ìyá ẹ̀ tó lọ dọ́gbọ́n àlọ́fẹ́rà kò rán ọ̀ǹtí gbà tí tó bá ti ké báyà gbéyà ẹ̀sà tó bá yà ti lajú rí yà ọyàn ni. Nígbà tí àwa ìta mú ọyàn free education free health tí àwọn bàbá wa ṣe ń lẹ̀ tá à ń gbádùn ẹ̀ lọ́wọ́ Nàìjíríà jagbà lẹ́nu wa wọ́n sọ wá sí kólóbó and you want us to believe in that system in that country. No. Kí Amẹ́ríkà tó sọ pé God bless America ó ti ní tó àṣì ìyá mi kan pè mí ó ní Amẹ́ríkà ò mọ ìyá tó bí òun Amẹ́ríkà ò mọ bàbá tó bí òun kàn rápálá òun ní opportunity òun dé Amẹ́ríkà ohun tí orílẹ̀-èdè tóun claim pé orílẹ̀-èdè òun ní Nàìjíríà ohun táwọn yẹn ò lè ṣe fóun wọ́n ń ṣe fún òun ẹ ṣáà ń gbọ́ lédíkè lẹ́nu ìgbà tí lédíkè dé Canada àṣírí tí lédíkè ń gbé síta kò ṣe pọ́ bí kì í ṣàsọdùn pé lẹ́nu ọ̀nà òun ò ní mẹ́ni tó máa gbóúnjẹ níbẹ̀ wá dédé gbóúnjẹ bẹ́ẹ̀ ni. Kí ni èmi àti ẹ tá a lè tọ́ka sí pé Nàìjíríà ṣe fún wa? 10% enjoy when 90% is suffering. We must say no because torí àwọn tó ní Nàìjíríà ti sọ̀rọ̀ síta o they are meaning it ẹgbọ́tán ẹtúgbọ́ lẹ́ẹ̀kejì kí n tó máa ṣe bye bye. Mo fẹ́ ká tú ìpinnu wa ṣe. Don't believe in Nigeria again. Gbogbo ẹ̀yin abiyamọ ẹ̀yin olókùn mò ń sọ́gùn bí irú àwa yìí àwa tálákà tí ò léèyàn tí ò lẹ́nu lókè ṣùgbọ́n tá lólódùmarè. We must say no to Nigeria. Nigeria can never give us joy. Nigeria ò lè fún àwọn ọmọ wa ní iṣẹ́ ẹ̀ẹ́rẹ́yẹ graduate tó wà ń ta ni ẹ̀ẹ́rẹ́yẹ àwọn yahoo boy tó wà ń ta ni I don't blame them. It is system that turned them to yahoo. Méye olóṣèlú tó wà ń ta ni wèrè àwọn olóṣèlú yẹn wèrè ìkà hòtẹ́ẹ̀lì náà ń dákalẹ̀ kó hòtẹ́ẹ̀lì máa pọ̀ sí bó hòtẹ́ẹ̀lì ṣe pọ̀ sí làwọn ọmọbìnrin wa ń ya ìyàkuyà ẹ̀bá títì náà ti máa ń fi àwọn ọmọ tálákà ṣe àlejò fún àwọn ọ̀rẹ́ wọn. Ìbínú Ọlọ́run bọ̀ lórí gbogbo yín
ṣùgbọ́n àwa fún ara wa. Let us have a deep decision this year. As 2024 is going, we the Talakas, the real Yorubas that believe in our freedom, we must say no to Nigeria. Ọ̀tá wa ní Nigeria, we must turn ourselves to ọ̀tá to Nigeria again. Ẹni bá ń bá ọ̀tá ẹ̀ ṣe ọ̀rẹ́, ìpalára ara ẹ̀ ló ń wá, ikú ló ń wá fún ara ẹ̀, ìjákulẹ̀ ló ń wá. But tí o bá ti mọ̀ pé eléyìí ọ̀tá ẹ̀ ni, ìwọ náà gbógun tì. Bíbélì wípé Olúwa gbógun ti àwọn tí ń gbógun tì mí. Fìjà fáwọn tí fìjà bá mi jà. Nàìjíríà ń gbógun tì wá, Olúwa gbógun tì. Ọ̀tá wa ní Nàìjíríà, the Yorubas. We must say no to Nigeria. No achievement. Ẹ jẹ́ kí gbogbo àwọn ọkùnrin, àwọn obìnrin ká máa jáde síta pé sà ó yá kílẹ̀ dáwọ́lé lórí ní ọdún 2024 tó yọrí sí rere. Ẹlòmíà jáde pé praise the Lord, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ́dún yìí, orí fọ́ mi bí mo ṣe dé hospital, wọ́n gbé mi dùgbàdùgbà dé hospital bó ṣe fa mi sí mi lára, mo láàrin ọjọ́ mẹ́ta mo wà okay, ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. It is achievement. Odidi ọdún 12 ló fi ń kọ́ ilé 2-bedroom flat tó rí kọ́. It is achievement. Àní ẹja sọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wa. Ohun gbogbo tó yẹ kó rọ̀ wá lọ́rùn. Nàìjíríà fi ń le kókókókókókókó mọ́ wa lára. Ẹni tó ní mọ́tò mẹ́ta, ó dẹni tí ń fẹsẹ̀ rìn káàkiri. Àti ráwọn tó ta lé wọn. Torí pé ọmọ wọn fẹ́ lọ lé ìwé tán ta lé. At the end of the day, they deny that ọmọ wọn ní admission. Ọwọ́ wa bọ́ sí kolobo. Ẹni Nàìjíríà bá kàn ló mọ̀. That is why tí mo fi ń pe brother mi Délé Fárótìmí àṣe tí mo ń rí tẹ́bẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn pé the original blood of Yoruba ó wà nínú blood yín, the what we call the Yorubas ó wà nínú blood yín. Use that energy. Join the movie train to deliver the Yoruba out of Nigeria. Use that energy to deliver your people. The Okemesi people, they are suffering. Use that energy to deliver them. You cannot deliver anybody under Nigeria because orísun Nigeria ìpààyàn kékeré ló jẹ́ fún ìran Yorùbá. Tán bá ń tàn wá, ẹ má jà tanra wa. Ẹ gbọ́ sílẹ̀ kan sí kí n tó máa lọ. This is a direct message to people from Southwest. The Yoruba, not Tinubu. They have been calling us Northerners, all sort of falling names, that we are parasites, that we are useless, that they are going to teach us a lesson 2027, that even if Tinubu excelled to become the next president of Nigeria, that they are going to bring somebody from South, not the North. Maybe they have baby mentality. They don't know the North. They don't know our history. One state in northern Nigeria is equivalent to the whole of Southwest. My lecturer once told me something. My Calabar lecturer once told me something. He said, never ever in your life trust a Yoruba. He said, if a Yoruba man shake your hand, he mean maybe or no. While in your heart, he mean yes. While in his heart, he mean no. He said, if a Yoruba man nod his head, he mean no. They are hypocrite in nature. He said, never ever trust a Yoruba man. Our northern brothers, they make a great mistake. Me personally, I do not vote for Tinubu because I already know the nature of Yoruba. They are hypocrites. They behave like chameleons. And once they hijack power, their true color will prevail. And we have seen what Tinubu is doing, what Tinubu is trying to do regarding the tax reforms. The governor of Bauchi, Bala Mohammed, has warned President Bola Tinubu that his reform policy is anti-northern Nigeria. That we are going to teach him a lesson.
This is not oligarchy. They behave like chameleons, and once they hijack power, their true color will prevail. And we have seen what Tinubu is doing, what Tinubu is trying to do regarding the tax reforms. The governor of Bauchi, Bala Mohammed, has warned President Bola Tinubu that his reform policy is anti-northern Nigeria. Their true color will prevail. And we have seen what Tinubu is doing, what Tinubu is trying to do regarding the tax reforms. The governor of Bauchi, Bala Mohammed, has warned President Bola Tinubu that his reform policy is anti-northern Nigeria. That we are going to teach him a lesson. This is not oligarchy. You understand? If he is... anything that will not favor them, they will never support it. That is why I say, we the Yorubas, we must stand up for our freedom. We need our freedom. We need our nation. Kò yẹ ká máa bá àwọn eléyìí dá nǹkan kan papọ̀. Kò yẹ ká ní ẹni tí í ṣe pẹ̀lú àwọn eléyìí. At all. Tí n bá open WhatsApp call mi fún yín. Àwọn account number tí mo ti gbà bàbá Èkìtì ẹjọ́ torí Ọlọ́run bó tẹ̀ jẹ́ 2000 èmi náà ò ní. Bó ṣe rí wa tá à ń sọ̀rọ̀ síta yìí tá à ń gbójú síta tá à ń sọ̀rọ̀ káàkiri, they believe that bàbá Èkìtì have millions in account. I don't have. Ẹlòmíì apàdé mi lọ́nà bàbá Èkìtì ó lè jẹ́ nínú 3000 tó wà lọ́wọ́ mi àtúkò 2000 lọ́wọ́. Ìjọwọ́ la fẹ́ ṣe yẹn dà. The only thing that can make us survive ni pé ká ní orílẹ̀-èdè wa. Ìran Yorùbá yìí fúnni ní ẹja jẹ. Ìran Yorùbá máa ń kọ́ nìyàn bí ènìyàn ṣe ń pẹja ni. Torí ẹni tó fúnni lẹ́ja jẹ ò ṣe ni lóore bí kò ṣe ni tó kọ́ ni bí a ṣe ń pẹja. Wọ́n fẹ́ sọ wá di alágbe ni o. Wọ́n fẹ́ sọ wá di àlùmọ́jèrè. That is the agenda. The agenda of Nigeria is to turn the Yoruba to àlùmọ́jèrè. And we must say no to that. God bless you. Ọdún ayọ̀ la máa ṣe o. 2025 yóò jẹ́ ọdún tí Ọlọ́run máa gbòkó wa padà fún wa láṣẹ Olódùmarè. Ẹja máa fi sínú àdúrà. Ọlọ́run ti gbàdúrà wa ká fi sínú ìṣe. Ẹ má gbàgbé láti subscribe lórí YouTube channel Bàbá Èkìtì. Àwa ò ní dákẹ́ títí ìran Yorùbá máa fi wọnú ògo wọn lọ. Àwa ò ní dákẹ́ títí Nàìjíríà máa fi break to pieces. We must break Nigeria to pieces kí ìran Yorùbá lè rí ọ̀nà lọ. Ẹ ṣé gan. See you in 2025.